bàbá lè gbàlùkàmújó ó tó bẹ́ẹ̀ nítorí wípé ọjọ́ kan bí wàtá wá sáyé àyájọ́ ọjọ́ ìdùnnú ló jẹ́ ọlọ́jọ́ ìbí kú oríire ìgbà ọdún kan ní àmì. bẹ́ẹ̀ni ìlú Canada ń rọ kẹ̀kẹ́ lónìí ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí torí ta ni torí Alhaji Sode Daoud ní ẹni tí gbogbo èèyàn mọ̀ sí ọlọ́pẹ́ motors olówó orí Alhaja Aminat Bukana yèyé atúnraṣe bẹ́ẹ̀ ṣe ń sọjọ́ ìbí yín today 16th September Honourable Adeniran Felicia Adenike chairperson Ayédáadé local government Gbọ̀ngán nípínlẹ̀ Ọ̀ṣun kì í pé happy birthday sir long life and prosperity biiznillahi ta'ala. Celebrate, we wish you happy birthday. Ọlọ́jọ́ ìbí wà á rọwọ́ pawú wà á fẹ́rí kíjó bí. ẹ o Alhaji Sode Daoud ọlọ́pẹ́ motors ọkọ Alhaja Aminat Bukana yèyé atúnraṣe as you are celebrating your birthday àdúrà wa fún yín ni pé àràpàpà ńlá bẹ́tu ibi gìjàgìjà ńlá bẹ́kùn òjòjò ní so kó má lè nọ́jà o kòkòkò làrọ̀ tá a lè ẹ ò ní ṣàìsàn ẹ ò ní lulẹ̀ láàbì ò ní ṣe yín tọmọtaya iléeṣẹ́ yín ò ní jóná ẹni tó ti ga ni yín ẹ ò ní wálẹ̀ láíláí ìlú Canada tẹ̀ ń gbé kò ní gbóná mọ́ yín o kẹ̀kẹ́rẹ́ òkò délé lágbára Ọlọ́run ọlá yín tó ti ń rewájú òní rẹ̀yìn ìgbà ọdún tẹ bá wà lò lókè ìpẹ́ ọdún kan ló máa jẹ́ bí hakila haula wala quwwata illa billahi aliyil azim amina ọlọ́jọ́ ibi ń wá nítorí pé ayé dayé òyìnbó kí má kì í bí wọ́n ṣe kìràn bàbá tó bí yín lọ́mọ. ẹ̀yin ọmọ Ẹ̀gbá ó yá ẹ̀mí àbọ̀ ẹ̀já jọdélé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ òsínlẹ̀kùn palẹ̀kùn dé ọmọ erin jogun ọlá àríbi ògbó lójú ogun ara ake májò jólọ́fà àgbòdìdẹ ni ọmọ àjọgbẹ̀rú májọgbẹ̀ ẹ̀kọ́ tó rẹ́rú ní ìsinmi ẹ̀kọ́ kì í sí níyàn ẹ̀yin lọ́mọ agbójó lọ́wọ́ ogun orúlà ṣèkà ẹni ṣe lọ́sùn nílé ìfarare lọ Ẹ̀gbá mọ̀lísàbí agbóngbò àkàlà ọ̀sán làásù òótọ́ ọmọ ẹja tí ń gbénú ibú ṣòro ọmọ àtẹniwíjọ kínú rẹ̀ ó máa gbọ́lẹ̀ rẹ́rẹ́rẹ́ Ẹ̀gbá ọmọ àṣẹ tí mo kíkan ọmọ yúnmúyúnmú lọ́rọ̀ òun ké ọmọ aláké nìyẹn ọmọ agbójó lọ́wọ́ ogun abatabutu ọlọ́rọ̀ ọmọ ajífọwálẹ̀ tó bọ́nú Ẹ̀gbá gbalẹ̀ Ẹ̀gbá gbogbo ìgbàkúgbà lẹ́jọ́ Ẹ̀gbá ń jáde ọmọ aláké fọlájagun Ẹ̀gbá fọlájà ó fètè jà Ẹ̀gbá onígbẹ̀dù àlùlà Ẹ̀gbá onígbẹ̀dù àlùlò lọ ogun wọn tẹ̀ ló lé wọn kúrò lórílẹ̀ òpó àdágbà ni wọ́n ń sùn níbẹ̀ ló fi mọ́ ara òpó àdágbà ń bógun ló lé bàbá yín dábẹ́ Olúmọ kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ olùgbà yín la èèyàn ọmọ Olúmọ kí náà ń ṣe ní Mẹ́kà tí wọn ò kì í ṣe lẹ́gbà Aláké bó jẹ́ tómi sẹ́mísẹ́mí odògùn bẹ́lẹ́gbà Aláké wọ́n ṣe ń gòkè Àràfà lẹ́yìn gòkè Olúmọ. Alhaji Sode Daoud ọlọ́pẹ́ motors ọkọ Alhaja Bukana yèyé atúnraṣe ẹ̀kú ayẹyẹ orí kádùn o àṣeyí àṣàmọ́dún ṣẹ̀mí Honourable Adeniran Felicia Adenike chairperson Ayédáadé local government Gbọ̀ngán nípínlẹ̀ Ọ̀ṣun ló ń kí yín fún tọjọ́ ìbí.